ẹ̀yin ará mi nínú Olúwa, don't give up. Ilé ó ti lè tọrọ jù. Tọ́ bá léèyàn ń tọrọ, mo máa ń like ẹ̀jọ̀ pé kán léèyàn èèyàn ń purọ́ gba owó lọ́wọ́ èèyàn. Ẹni tó ń tọrọ lónìí, ìyẹn ò sọ pé ó máa tọrọ for life. There is time for everything. Tọ́lọ́run bá tún wá gbéṣì ẹ̀dẹ́, testimony ló máa tún dà fún. A nígbà kan òun ń tọrọ. A rí àwọn kan adarí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, a kà tán wọn labroad Uber náà ń ṣe lọ́hùn, wọ́n ti di adarí báyìí lẹ́nìí. Baba Adébóyè said something. Baba Adébóyè said ó ní nígbà tóun wà ní school, bóyá English ló ń fáwọn ní problem, wọ́n léèyàn yẹn òun lọ́wọ́ àwọn máa ń jíwò, wọ́n lẹ́nu náà sì wà láyé sìn, wọ́n níbi tọ́lọ́hún tún àwọn dé sìn, ṣé tó bá dìde tó sọ pé Enoch ó máa ń jí mi wò ń gbà yẹn, ó ní gbogbo àgbáyé ò lè believe ẹ̀, bó ṣe rí nìyẹn. Tí Ọlọ́run bá gbé èèyàn sókè, ó ní ìwọ yóò sì gbàgbé gbogbo òṣì ẹ. Ẹ̀yin ará mi, ẹ má para yín pẹ̀lú depression, má kúkú àìtọ́jọ́, ayé yìí sì máa dùn. Don't give up. Bí ẹ̀mí bá ṣì wà, ìrètí sì ń bẹ. Where is your identity in Christ? A kí tọmọdé àti àgbà wa yìí pé a kú oṣù titun. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ, Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti la oṣù kínní, oṣù kejì, kẹta, ìkẹrin já, oore ọ̀fẹ́ tí a ó fi la ìtókù nínú ọdún ìjà, Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa. A kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Youth Christian Guild. A kí yín, mo gbà á ládùúrà. Ọlọ́run tó ti dè yín mú ṣáájú ọjọ́ òní kò ní fi yín sílẹ̀. A fi wákàtí tún gbàdúrà fún ìdílé arákùnrin wa, ìdílé Fọláhànmí, Ọ̀dẹ́gbàmí, aya àti àwọn ọmọ lákòókò yìí, Olúwa kó dì wọ́n mú. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ lápapọ̀, ikú àìtọ́jọ́ kò ní wọ ẹgbẹ́ kankan nínú ìjọ wa o. Ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. A dúpẹ́ lọ́wọ́ yín ọba àwọn ọba fún oore ọ̀fẹ́ àti àánú èyí tí ẹ fi fún wa láti péjọpọ̀ lónìí. Àwọn kan a jọ rí ìjẹjọ, ṣùgbọ́n tó ṣe ni láàánú pé wọn ò sí láyé mọ́ lónìí. Àwọn kan àti ẹ̀jọ́ rí àná, ṣùgbọ́n lónìí wọn ò sí láyé. Bàbá, kò ń ṣe agbára wa, kò ń ṣe mímọ̀ ṣe wa, bí kò ṣe nípa oore ọ̀fẹ́ Kristi ni. Àgbàládùúrà Ọlọ́run aláàánú á di ẹnìkọ̀ọ̀kan wa mú. Ọlọ́run tó fún wa lóore ọ̀fẹ́ láti rí ọjọ́ kẹta nínú oṣù karùn-ún, ọjọ́ tó kù, ọ̀sẹ̀ tó kù, oṣù tó kù nínú ọdún yìí, ayọ̀ àti àlàáfíà lèmi àti yóò fi làájá. Ọ̀rẹ́ ta fẹ́ gbọ́ lákòókò ní ìkẹyìn kò ní dá wa lẹ́bi o. Jésù Olúwa wa. Fishers of men, mo tún kí wa lẹ́ẹ̀kan sí pé a kú oṣù tuntun. Mo rí gbogbo àwọn elders wa. Mo kí ẹ̀dà Maria Ògúnlànà, ẹ ti ń jókòó sáyé yín, ṣe é pé bẹ́ẹ̀ yẹn fìtì yín. Mo dẹ̀ kí àwọn màmá wa pé ẹ kújọ́ mẹ́ta. Mo dẹ̀ kí alàgbà wa náà, arábìnrin Odúwàyè, ìpè ẹ̀kú palẹ̀mọ́, Olúwa mú ọjọ́ náà ró fún gbogbo wa. Kí ni ohun tí a fẹ́ fi gbára wa ní ìyànjú lónìí? Òun ni a pè ní our identity in Christ. Ìdánimọ̀ wa nínú Kristi. Mo fẹ́ ká mú Bible wa jáde àti àwọn tákàdá wa, nítorí pé we are going to put some things down. Adẹ̀jọ́ máa wo Bíbélì yẹn lápapọ̀ ni. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa sí 1 Peter chapter 2 verse 9. Gbogbo àjọ fẹ́ kà ni o, èmi á máa ka tèmi ń bí, ẹ̀yin náà ka tí ń bí. 1 Peter chapter 2 verse 9. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn,
olú àlùfáà orílẹ̀-èdè mímọ́ ẹ̀ka tí yín ni ẹ ṣe ènìyàn ọ̀tọ̀ lè fi ọlá. When you consider the content of this particular chapter, a choosing people, a peculiar somebody, tí a bá wo ẹni tó mú yín jáde, tí a bá wo ọ̀rọ̀ yẹn dáadáa, a kàn jẹ́ Christian ní gbogbo wa báyìí, we call ourselves as a Christian. But ó níbi tí Ọlọ́run ti mú gbogbo wa jáde. But when you consider the 12 apostles, a rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni Jésù gbà mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Tí a bá wo Pétérù, apẹja èèyàn ni. Ṣùgbọ́n nígbà tí àkókò dé, Ọlọ́run ṣe kí ni ó mú. Ó ní má wọrí, ṣebí apẹja ni ẹ́, màá sọ ẹ́ di apẹja ènìyàn. Likewise so Andrew àti gbogbo àwọn yòókù. Tí a bá wo èmi àti ẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹlòmíì ìdílé aláwo ló ti jáde. When you consider Genesis chapter 12, Ọlọ́run sọ fún ó ní Ábúráhámù jáde, ó níbi tó ti pè. When you consider Genesis chapter 3 verse 9, a rí pé nígbà tí Ọlọ́run pàápàá pé Adam, òun tí ẹni ó ní mo gbóhùn rẹ, ẹ̀rù sì bà mí nítorí pé kí ni mo wà ní ìwòwò. Ṣùgbọ́n tí a bá wò, but you are a choosing generation, a choosing or a new race made up of all who have accepted Christ. A choosing. Àwọn tí à ń pè tá a pè yìí, àwọn tó ṣe kí ni tó ti fi ohun ayé sílẹ̀ tí wọ́n dẹ̀ pinnu láti gbé àgbélébùú Kristi, a royal priesthood. We are talking about Christ the King and the highest priest. A royal priesthood. Ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, à ń sọ̀rọ̀ nípa Kristi olùgbàlà, ẹni tó pè mí àti ẹ jáde. Due to being in him, as well as a king and priest. To buttress that First Peter chapter 2 verse 9. Tá bá wo Revelation chapter 1 verse 6, a rí ìtumọ̀ yẹn náà ńbẹ̀. A holy nation, a peculiar people, a unique possession, just as if the saints were the only human being in existence, that you should show forth the praises of him who has called you out of darkness into the marvellous light. Àwọn tí à ń sọ̀rọ̀ nípa yìí, a ti pè wọ́n jáde. Ẹ jẹ́ á wo inú ayé as a case study. Ẹ jẹ́ á wo ẹni tí à ń pè ní evangelist Shina Rambo yẹn sè. Ẹni tó ti wọnú ayé, ẹni tí ayé tó ti gbénú ayé, tí Ọlọ́run wá ṣe kíni, Kristi wá ṣe kíni, ó bá pàdé. Ó wá ẹni tí Ọlọ́run wò nínú àánú rẹ̀ pé ìwọ ṣe bí ìbọn ló ń lò, èmi á gba ìbọn lọ́wọ́ ẹ, èmi á gbé bíbélì ẹ lọ́wọ́. A pè jáde kúrò nínú òkùnkùn láti ṣe kíni, láti bọ́ sínú ìmọ́lẹ̀, láti jẹ́ kí gbogbo ènìyàn kó rí pa ìmọ́lẹ̀ nínú ayé ènìyàn. Mo wá fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ èmi àti yín. Báwo la ṣe bẹ̀rẹ̀ ìgbàgbọ́ wa? Ṣé èmi àti yín pàápàá ṣáà ti mẹni tí Jésù ń ṣe pàápàá? Mo ń wá church, a mọ̀ pé ń wá church. Èèyàn méjì ló ń wá church nínú èèyàn kan. Èèyàn méjì ló ń wá church nínú èèyàn kan. Ẹlòmíì wá church, ọkàn ẹ̀ wá church. Ẹlòmíì dẹ̀ wá, ọkàn ò sínú church. Ìyẹn túmọ̀ sí pé kí ni gbogbo ohun tó gbọ́ yẹn, ó kàn ń wò ní kò dọ́kun ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹlòmíì ò sínú church,
gbogbo ọkàn ẹ̀ ó dẹ̀ darapọ̀ mọ́ wọn. àmàrí àwọn òjíṣẹ́ Ọlọ́run ní wọn ò sí nípa ti ara ṣùgbọ́n wọ́n ṣe kí ni wọ́n wà bí nípa ti ẹ̀mí. mo kí Reverend Kano wa retired Olùtayọ̀, mo kí yín o. iwájú báyìí ló yẹ kẹ́ máa jókòó sí, ẹ mọ̀ pé iná ẹ̀ dà ní ẹ wá lọ jókòó sí boys quarter. mo kí yín o. mo gbà aládùúrà pé your anointing will never run dry in Jesus name. tí n bá ti ń rí yín tẹ́ bá wá inú mi ti ẹ̀kọ́ máa ń dùn. ẹ̀yin àti bàbá wa kan ẹ̀dà right reverend Shola on retire. ẹ̀yin lèmi náà máa fi ń gbàdúrà Olúwa give me that grace. kémi náà parí iṣẹ́ ìrànṣẹ́ kí n retire kí n wà láyọ̀ àti àlàáfíà. olórí àdúrà tèmi náà nìyẹn o. mo dẹ̀ mọ̀ pé reverend náà ń gbà á. because tá a bá ń pèèyàn ní òjíṣẹ́ Ọlọ́run àbí any position you occupy under this planet, if the Lord has given you the grace to retire, ó dẹ̀ wà nínú ayé yìí láyọ̀ àti àlàáfíà, àǹfààní tó tó kò sí. ẹ jẹ́ àwò bóyá Senator Kingsley Adéṣeyẹ ń sìn inú wọn á máa dùn ní pé yes tó bá sọ̀rọ̀ ń bí wọ́n á ní báyìí 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 ṣùgbọ́n mo dúpẹ́ pé mo ṣiṣẹ́ ìjọba mo ṣe tọ̀hún mo dẹ̀ retire thank God kí náà lè sìn àdúrà tí wọ́n bọ́ ṣe wà àwọn àgbàlagbà yìí. The only prayer you can pray for them is only two: long life and good health. Ó tán. Tá bá fẹ́ gbàdúrà fún youth nsìn longevity tó fẹ́ kọ́kọ́ sọ yẹn kọ́kọ́ béèrè fún ọgbọ́n fún béèrè fún ìmọ̀ fún. Tẹ́ bá ní arúgbó ńlé nǹkan méjì làdúrà wọn òun lẹ̀mí gígùn àti àlàáfíà. Ìkẹta rèé pé kán má fojú sunkún ọmọ. mo gbà á ládùúrà so shall it be in Jesus name. ẹ jẹ́ á wo ohun tí bíbélì wa sọ about God's people. Let us open our Bible to Exodus chapter 19 verse 5. ẹni tó bá rí lè bá wa kà ó. God's people. àwọn tá à ń pè ní ènìyàn Ọlọ́run. ẹni tó bá rí lè bá mi kà ó. God's people. Exodus 19:5. ẹgbọ́n ó ní ǹjẹ́ nísinsìnyí mọ́mí bishop ẹ jókòó ó yá mà. ó ní ǹjẹ́ nísinsìnyí tí ẹ bá fẹ́ gbóhùn mi gbọ́ ní tòótọ́ tí ẹ ó sì pa májẹ̀mú Ọlọ́run mọ́ nígbà náà ni ẹ̀yin yóò jẹ́ ìṣúra fún mi ju gbogbo ènìyàn lọ. ó ní nítorí pé gbogbo ayé ni tòun. tá a bá ń pè ẹ́ ní God's people, you are a treasure fún ọ̀pọ̀lọpọ̀. That is the assurance of God. ẹ jẹ́ àtúwò ohun tí Deuteronomy wí, Deuteronomy chapter 14 verse 2. Chosen by the Lord. àwọn tí à ń pè ní ènìyàn Ọlọ́run, God's people, èèyàn kan ló ń pè wọ́n, is God. Deuteronomy chapter 14 verse 2. nítorí pé ẹgbọ́n nǹkan tí à ń sọ̀rọ̀ ni pé your identity, our identity. ó ní nítorí pé kí ló sọ mà? èèyàn mímọ́ ni èmi àti ẹ fún Ọlọ́run wa. Olúwa ṣe kí ni? ó ti yàn ẹ́ láti máa ṣe ènìyàn ọ̀tọ̀ fún ara rẹ̀. ẹ jókòó mà. God has chosen you and I. Ibi tọ́lọ́run wá gbé ẹ sí, àyè tí Ọlọ́run tú ẹ sí, kí ni impact ẹ nínú ayé àwọn ènìyàn? ẹ wò nígbà tí a sọ fún Sákéù èèyàn kúkúrú ni, ó ní bọ́lẹ̀ lónìí ní ìgbàlà wọlé rẹ̀. òun gangan náà wá jáde nígbà tó bá Jésù tó pé tó gbọ́, ẹgbọ́n nǹkan tó sọ. ó ní tá bá rí ẹnikẹ́ni tóun ti fi oríṣiríṣi ọ̀nà gbowó lọ́wọ́ ẹ̀. mo máa ń sọ fún ẹ, if you have the grace to read the Bible very well, gbogbo ìwà agbèrò gbogbo ẹ̀ tó wà ń ta ìsìn àwọn kan ti ṣe é nu Bíbélì. ó ní tá bá rí ẹnikẹ́ni tí mo fi ipá gbowó lọ́wọ́ ẹ̀,
ó lé òun yá ṣe kí ni òun pinnu láti san fún ní ìlọ́po. If God called you, your life will never remain the same. Tí Ọlọ́run bá ẹni tí Ọlọ́run bá pè tá à ń pè ní ènìyàn Ọlọ́run, ìgbésí ayé òun dàbí ìgbésí ayé others. Thinking ẹ máa yàtọ̀. Tẹ́ bá gbọ́ ẹni tá a pè ní ènìyàn Ọlọ́run, ó máa yára láti gbọ́, ṣùgbọ́n ó ṣe kí ni ó máa wá lọ́ra láti fèsì. Ṣùgbọ́n àwọn tá à ń pè ní èèyàn kejì yẹn, wọ́n máa yára láti gbọ́, wọ́n tún máa yára láti fèsì. At the end of everything, wọ́n máa tún kàn wọ́n má gbélébù. Wọ́n á ní ẹ jókòó kí lẹ ti ẹ̀ ń sọ látàárọ̀. Tí Ọlọ́run bá pè ẹ́, ìgbésí ayé rẹ ó ní láti yàtọ̀. Ẹ já ohun tí another person is going to read that one. Psalm 29 verse 1. Ẹni tó bá, you can read in English or Yorùbá. Mọ́mí lay preacher ẹ jókòó ẹ ṣe. Ẹ fẹ́ ká mọ̀ pé ẹ ṣiṣẹ́ gangan lé ní adẹ̀ tí mọ̀ pé ẹ ṣiṣẹ́. Psalm 29 verse 1. Psalm 29 verse 1. Ẹ gbọ́, ẹni tí a bá pè, we are talking about God's people. When you consider that particular verse, nǹkan mẹ́rin ló sọ̀rọ̀ nípa ẹ̀. Ó sọ̀rọ̀ nípa àwọn tá a pè, ó sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ó sọ̀rọ̀ nípa ìyìn, ó dẹ̀ sọ̀rọ̀ nípa the last one is talking about testimony and divine call. Nǹkan márùn-ún tó wà nínú verse yẹn nìyẹn, márùn-ún dẹ̀ ni máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹni tá à ń pè ní ènìyàn Ọlọ́run, no matter anything that happens to you, a máa ṣe kí ni, a máa fi ọpẹ́ fún Ọlọ́run ni. Ẹni tí ò tí ì rí nǹkan tó máa jẹ láàárọ̀ yìí, a dẹ̀ máa sọ fún mi pé children ẹ má worry o, very soon oúnjẹ yìí máa ready o, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ jẹ. My brethren in the Lord, ìṣòro tó ń là kọjá yẹn fún ìgbà díẹ̀ ni. Kò sí ẹni tó wà nínú ayé tí ò ní àgbélébùú ẹ̀. But learn how to carry your cross. Àgbélébùú tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ gbé, wọ́n lè ràn ẹ́ lọ́wọ́ ni. Nígbà tí Jésù gbé tiẹ̀, Jósẹ́fù yẹn fẹ́ ràn án lọ́wọ́, ó ti ẹ̀ ràn án lọ́wọ́ nígbà tó dé koríta kan, kí ló ṣe sà? Ẹ gbọ́ rẹ́bẹ̀ náà ó wà mẹ́gbà tó ṣẹlẹ̀, ó ṣe kí ni, ó gbé fún. That situation that you are passing through, don't give up. Èèyàn ń lo ògo nínú sàárè. No matter anything that happens to you, àwọn tó wà lókè yẹn, àwọn náà níṣòro tí wọ́n. Ìwọ tó rò pé wà ńlẹ̀ yẹn, ó sí ńlẹ̀, you are still better than other people. Ẹni tó lóhùn ò lówó, but you can still call on 2 people or 3 people tó dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Àwọn kan wà, wọn ò léyàn tán lè pè, wọn ò léyàn tán lè ràn lọ́wọ́. Ó wá ń sọ pé Ọlọ́run ṣe é, ó sì fẹ́ gba ẹ̀san. Ẹ̀san wo ló fẹ́ gbà? Ẹni tó ń bá wí pé wo fún mi 500 naira tó ń fún ẹ yẹn, get closer to that person, ask him 2 questions. Ọ̀rẹ́ owó tó fún mi yẹn, ó máa lówó gan o. Wàá gbọ́ nǹkan tó máa sọ, á sọ pé wo mi ò mọ nǹkan tó lè bá lára ẹ̀, kò ń ṣe pé mo ní, èmi náà ṣe nítorí Ọlọ́run ni, ìgbàgbọ́ ni. Learn how to appreciate God. Ìyẹn la fi mọ̀ ẹ́ pé ènìyàn Ọlọ́run ni ẹ́. Nígbà tí ó dé bá Job nínú Bíbélì, nígbà tí àwọn èèyàn wá just to console him, Job pẹ̀lẹ́ kìnìkan. Ẹgbọ́n gbólóhùn méjì ló Job sọ. Ó ní èèyàn lè gbáre lọ́wọ́ Ọlọ́run kó má gbàgbé ọjọ́ kan bí. He used that word to console himself. Nígbà tí Dáfídì, bóyá ọmọ ọkọ ni àbọ̀ ọmọ àlè, nígbà tó lóyún tó bímọ tọmọ ẹ̀ ṣàìsàn, Bíbélì pé kò lè jẹ kò lè mu. Nígbà tí Ọlọ́run gbọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀, táwọn èèyàn wá tó fẹ́ bá sunkún,
wọ́n bá tó ń jẹun ó ní Olúwa fi fún ni Olúwa sì gbà padà, ògo ni forúkọ Ọlọ́run. When you consider Psalm 30 verse 5, ó ní ìṣẹ́jú kan nìbínú rẹ̀ pẹ́ ní ojú rẹ̀ ní yèwẹ̀, ó ní bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lọ́wọ́. Àwọn tá à ń pè lénìyàn Ọlọ́run nìyẹn. Ààrẹ ẹni tó ń gbé Báìbù dání tó ń mú máyà tí ìwà Báìbù yẹn ò sí nínú ayé ẹ̀. Mo lè pera mi bishop, ẹ lè pè mí bishop, mo lè pera ẹlẹ́dà, ẹ lè pera yín ní chief. Kò sí ẹ̀dá alààyè tó wà nínú ayé tí ò ní àgbélébùú ẹ̀. Àwọn nǹkan wà tèmi náà ń gbàdúrà ipò Olúwa, ilé mo fẹ́, ilé mi ò fẹ́. Likewise to every one of us. Don't kill yourself with depression. Mo sọ fún àwọn èèyàn pé ìjọ tí rédíò bá ti ṣiṣẹ́, tí mọ́tò kan ò bá ti wọ filling station, lèmi ṣe gbà pé Nàìjíríà ò dáa. Ṣé bá ṣe ń bá lọ yìí? Àjọ máa rọ́gẹ̀dì ẹ̀ náà ni. Ó ní jẹ́ kí ohun gbogbo tó ní ẹ̀mí kó yin Ọlọ́run. Ẹlòmíì nígbà tí epo jẹ́ 300, 2 litre ló ń rà. Nígbà tó dé 1.4 sí ṣèbó tí ń ra 5 litre. Àṣírí náà dẹ̀ ń bò. Ìyàwó mi àti kọ̀ǹdọ́tọ̀ àti dẹ́rẹ́bà wọ́n jọ jà láti Mushin débi kínní ni. Mo kọ́kọ́ dúpẹ́ pé mi ò lo kọ́là. Àwọn abiyamọ tó wà bẹ̀ mi ò mọ̀ pé the same thing náà ni gbogbo wọn. Ara ń kan everybody ni. Ìyá iná ni ẹ rò pé easy ni. Kàmẹ́ fún 1,000 wọ mọ́tò dé apọ́gbọ̀n kò easy. Mo tún wò ìyá yẹn pẹ̀lú ṣé girama ẹ̀ gbọ́dọ̀ complain ni. Ó ní mo ṣe mọ̀ pé ìwé ta kà ń school wọ́n ní the rich also cry. Don't kill yourself with depression. Just have faith in God. Ìyẹn la fi ń pè ẹ́ ní ènìyàn Ọlọ́run. Ẹ já wọ àwọn tí a pè. Deuteronomy chapter 7 verse 6. Deuteronomy chapter 7 verse 6. Ẹni tó bá rí lè bá wa kà ó. Deuteronomy chapter 7 verse 6. Psalm 4 verse 3. Mo ti bọ́ sí ìkejì nìyẹn. Mo ti ń parí lọ nìyẹn. Deuteronomy chapter 7 verse 6. Ẹ jẹ́ kẹ́ lómi ká. Ó yá sà. Ẹgbọ́n àwọn tí a pè. Okay sir, Reverend ó dàbí Senator náà fẹ́ kà. Ó yá. Nítorí. Wọ́n máa lo mic. Ẹ jẹ́ kó gbóhùn yín, ẹ jẹ́ kó gbóhùn yín. Ẹnu sà, wọ́n máa fún yín máìkì nsìn. Verse 6. Nítorí pé ènìyàn mímọ́ ni ìwọ fún Olúwa. Ọlọ́run rẹ, Olúwa Ọlọ́run rẹ ti yàn ọ́ láti pé ènìyàn ọ̀tọ̀ fún ara rẹ̀ gbogbo ènìyàn lọ tí ń bẹ lórí ilẹ̀. Ẹ wá wo àwọn tí Ọlọ́run pè nìyẹn o. Àárín ẹlòmíì tí a bá ń wo Ọlọ́run yìí, we have Bible scholars here. Tí a bá wo Ọlọ́run nígbà míì, àwọn tó máa ń pè, àwọn táwa táyé ń pè ń ṣàkùṣàkù. Lọ́lọ́run á dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe kí ni á ní ìwọ yìí mo fẹ́ lù ẹ́, ọ̀nà tó bá dẹ̀hùn ló máa gbà ló máa fi lò. Mo rántí gbà tí bàbá kan lẹ́ni tó máa gbaṣẹ́ lọ́wọ́ òun, ó lẹ́ni náà ṣì wà nínú ayé ó ṣì mọtí ni, ó lóun lọ́lọ́run sọ pé ó máa gba general overseer lọ́wọ́ òun. Is a choosing vessel. Tásìkò Ọlọ́run bá tó, á dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe kí ni á dẹ̀ mú. Ibikíbi tí bá dé mo máa ń sọ pé grace tí Shina Rambo ní kò sí orí òkè Nàìjíríà tó máa débẹ̀ tí wọn ò ní gbé máìkì fún, àfi tó ọba mọ̀ pé wọbẹ̀. Ẹni tó ti gbé bọ́n tó wá di ẹni tó ń gbé Black Bible, ẹ rò pé easy ni. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ayé kan mọ̀ọ́mọ̀ fẹ́ da kádà rẹ̀ dànù pé ìwọ ṣáà máa ṣe á máa fàtíkù ẹ̀ ṣòfò. Tó bá wọn Ọlọ́run alààyè á dẹ̀ ní ìwọ
ìwọ ilé mi náà fẹ́ lò. Let us consider the word of God also. Sọ́ọ̀lù ńkọ́, ìyẹn ti àwọn pásítọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ló ń pa. Ọlọ́run dẹ̀ bá pàdé lọ́nà Damascus, òun ló wá di ajíhìnrere tó tún wá sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tọ́lọ́run fún òun nítorí pé òun ṣiṣẹ́ ju àwọn àpọ́stélì lọ. If people condemn you, don't condemn yourself. If everyone look down on you, don't look down on yourself. Èní la rí o, kò sẹ́ni tó mọ̀ la o. Jésù wípé ẹni tó dúró kó kíyèsára. No condition is permanent. And the assurance of God is there for us. Only I will make a way when there is no way. Ẹni tọ́lọ́run bá sọ pé máa kọ́lé láyé. Tọ́lọ́run á wò pé ṣebí wọ́n rò pé máa kọ́ ni èmi máa kọ́ màá dẹ̀ fi kọ́kọ́rọ́ lé ẹ lọ́wọ́. Kóhun kó to búlọ́ọ̀kù fún 20 years kò ní parí ẹ̀. Ó ní bí ayé àti ọ̀run bá ń kọjá lọ. Ó ní kí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní kọjá láì má ṣẹ. Tàbá ní Bíbélì ò pé ó purọ́. Ẹ jẹ́ á wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ayé. Ẹni tó ń fọ tó ṣe car wash tó ń fọ ní Bedulum ń bí ń sìn nígbà kan tó ń fọ ń bẹ̀. Nígbà tí àsìkò election dé báyìí ìwọ tiẹ̀ wá láti bo ló ti wá Ṣómólú Bàrígà ni ṣé wọn náà lè jáde fún kánsẹ́lọ̀ ni ó lóun ò kàwé wọ́n ní stand up ó dìde sit down ó dẹ̀ ló gbóyìnbó lọ gba fọ́ọ̀mù ìwọ náà ó dẹ̀ ṣe fún ọdún mẹ́jọ. That is God for you. Ẹ jẹ́ á wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́nà Ìjẹ̀bú bàbá tó jó láìrí lù ẹni tó gba bóyá mọ́rúwá ló gbà tó lọ kọlu mọ́tò olówó láì mọ̀ pé nítorí ẹ̀ Ọlọ́run sọ pé kó lówó gbé how many million sínú mọ́tò. That is God for you. Irú ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ bàbá sẹ́nitọ̀ lè ti gbàgbé èmi ò ń gbàgbé nǹkan. That thing happened whether 2001 or 2001 àbí nǹkan kan before 2005 ni. À ń lọ áùtì kan ní Cocoa House nìbàdàn. Obìnrin yẹn mi mọ oyè tó jẹ́ o wọ́n lè gbàgbé mo kàn rántí sí i ní àwọn mọ́tò Ìbàdàn yẹn àwọn mọ́tò bó ṣe lọ kọlu iná màmá yẹn nìyẹn bí bàbá yẹn ṣe ju kí mọ́tò lẹ̀ ló dọ̀bálẹ̀ sáré lábẹ́ mọ́tò olóhùn ti kú o. Ìyá yẹn wá sọ pé mọ́tò yẹn wọ́n ń ta kínní kan gbà wọ́n ní 360,000 náà ń ta méjì. Bàbá yẹn wá yíra lẹ̀ ó lẹ̀ ẹ pa mí tán bá ta mọ́tò àtòun kò lè ra mọ́tò yẹn. Àwọn kan jáde lọ wọ́n tá fún wọn ni kó máa lọ bàbá yẹn wá ń gbọ̀n wọ́n fún kí mọ́tò bàbá tún mú kí ó ní mo ní kí wà mo ní òun ló wà lọ́wọ́ yín. That is God for you. My brethren in the Lord, don't give up. Keep on struggling. Àwọn èèyàn lè máa pè é pé ó láìkó tọrọ. Ẹni tó tọrọ yàtọ̀ sí ẹni tó ń jalè o. Ẹni tó ń tọrọ lénìí ó lè dọ̀la kọ́lọ́hún yí ìgbésí ayé ẹ̀ padà náà. Ẹ já wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ayé Nàdẹ́kò. Àwọn tó yẹ kán ti kú tọ́lọ́hún dẹ̀rẹ̀ mi wọ́n padà táwọn náà tún wá ń gbádùn Nàìjíríà ń sìn. Mo ń bẹ̀ wá. God has a purpose for every one of us. Ohun tá ń là kọjá ní present situation lórílẹ̀ Nàìjíríà gbogbo ẹ̀yẹ ló yọ lọ́hùn. Bóyá ìwà wa ni bóyá ẹ̀ṣẹ̀ wa ni ẹ ṣàjà máa tọrọ ẹjá máa béèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run. Nàìjíríà ò dáa kò báwọn èèyàn ṣe ń ra mọ́tò wọ́n dẹ̀ ń kọ́lé. Reverend sọ̀n kankan nu chancellor lẹ́ni sí ó ní ó lọ́gàá kéèyàn kan tiẹ̀ ní ẹgbàá $1 million lẹ́ni sí kí lẹ rò pé òun máa ṣe ó lọ́gàá kó já àfẹ́ plot máa sáré lọ rà á. Mo kọ́kọ́ wò pé $1 million àfẹ́ plot táwọn kan dẹ̀ fi ń kọ́lé láyé ìgbà yẹn. Ẹ wo bí tọkàn tiẹ̀ lọ àrẹ́bẹ̀ Ọlọ́run máa ṣe lágbára Ọlọ́run kọ́dún tó parí èmi á bá yín ṣe foundation
ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi náà ṣe lágbára Ọlọ́run. Ọlọ́run ò máa wàdà. Put everything to the hands of God. Mo ní change kan, mo ná mọ́tò dé Ìjàyè. Mo rí mọ́tò yẹn, mọ́tò yẹn dẹ̀ wù mí, red ni. Mo ní mọ́tò yẹn lè ju 5 million, mo dé bàbá yẹn ní 10 million. Wọ́n ní ṣe ti red nsìn. Mo ní mò ń ṣe investigation kan náà ni. Ibẹ̀ mo rọ́mọ àwọn tó máa ń dirun yẹn. Ló ní eléyìí dẹ̀ cheap o. Mo mọ ọmọ yẹn pé báyé ṣe Ọlọ́run ò pín dọ́gba. Commit everything to the hands of God. Ẹ̀rí Hánà ni. 1 Samuel chapter 1 and chapter 2. Ẹni tó ń sọ pé kò lè bímọ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ jẹ́ àwọ̀ artist kan, actor kan sí Nàìjíríà. Wọ́n lóun ló ń trend ní online sí. Ọdún mélòó ló ti marry? Over 5 years àbí? Bóyá 5 àbí? Mi ní dárúkọ o. Life lawa mi dárúkọ. Bóyá 5 or 7 years ago. 5 years ẹ ṣe. Ṣé pé lẹ́pìṣà mi náà current? 5 years ago. Títí ìyàwó fi lóyún wọ́n ní wọn ò mọ̀. Kò sẹ́ni tó mọ̀. Nígbà tó máa bímọ ó dẹ̀ bí ọkùnrin 3. Mo mọ̀ pé tó bá tún di nẹ́ẹ̀sì á lóun fẹ́ bímọ. Kí la wá ń sọ? Ẹ wá wo bọ́ọ̀lù ṣe ṣe o. Delay kò ń ṣe deny o. Dídí náà làwọn méjì. Don't give up. God has a purpose for your life. Ẹ já wá wo àwọn wo là ń pè ní believer as priest. Tó bá ṣe àwọn olú àlùfáà. Àwọn onígbàgbọ́ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. When you consider Exodus chapter 19 verse 6, ẹgbọ́, only you will be a king, a priest and holy nation. These are the words you are to speak to the Israelites. Ìwọ náà àlùfáà ni ìwọ náà. Tó bá ti ní ìgbàgbọ́. Èmi láǹfààní láti lo kọ́là mo ṣe wà níwájú. Gbogbo wa lòjíṣẹ́ Ọlọ́run. Àyè tá a pè wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó bá pèèyàn lójíṣẹ́ Ọlọ́run, àwọn kan wà, àwọn ló ń bomirin ayé ẹ̀. Ló fi ríṣẹ́ náà ṣe. Bàbá Adébóyè lọ pé òun fẹ́ ra ilé ìbáyìí. Ta ló lè ràn òun lọ́wọ́? Àwọn tó ràn án lọ́wọ́ yẹn náà, òjíṣẹ́ Ọlọ́run làwọn náà. Paul ń gbìn. Apollo ṣe kí ni? Ó ń bomirin. Kí ni the outcome? Kó grow náà ni. Ẹ̀yin ará mi nínú Olúwa. Don't give up. Eléyìí ó ti lè tọrọ jù. Tó bá léèyàn ń tọrọ, mo máa ń like ẹ̀jọ̀ pé kán léèyàn èèyàn ń purọ́ gba owó lọ́wọ́ èèyàn. Ẹni tó ń tọrọ lónìí, ìyẹn ò sọ pé ó máa tọrọ for life. There is time for everything. Tọ́lọ́n bá tún wá gbéṣẹ́ ẹ̀dẹ́, testimony ló máa tún dà fún. A nígbà kan òun ń tọrọ. A rí àwọn kan adarí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, akàtọ́ wọn labroad Uber náà ń ṣe lọ́hùn. Wọ́n ti di adarí báyìí lénìí. Bàbá Adébóyè said something, mo wà ní under his administration níbì kan. Bàbá Adébóyè said ó ní nígbà tóun wà ní school bóyá English ló ń fáwọn ní problem wọ́n mọ matuma wọ́n léèyàn yẹn òun lọ́wọ́ àwọn máa ń jíwò wọ́n lẹ́nu náà sì wà láyé sìn wọ́n níbi tó lòun tún àwọn dé sìn ṣé tó bá dìde tó sọ pé Enoch ó máa ń jí mi wò ń gbà yẹn ó ní gbogbo àgbà yóò lè believe ẹ̀ bó ṣe rí nìyẹn. Tí Ọlọ́run bá gbé èèyàn sókè ó ní ìwọ yóò sì gbàgbé gbogbo òṣì ẹ. Ẹ̀yin ará mi ẹ má para yín pẹ̀lú depression. Má kúkú àìtọ́jọ́ ayé yìí sì máa dùn. Don't give up. Bí ẹ̀mí bá ṣì wà ìrètí sì ń bẹ. Where is your identity in Christ? We are talking about our identity. Kí la fi ń pè lónígbàgbọ́? Reverend tọ́lọ̀ ń bá ra mọ́tò fún ilé ni. Ṣé màá bá tí àwọn èèyàn bá ń sọ pé èèyàn gan mọ́tò ṣé ẹ̀yin náà ò ní sọ ni? Tí ò bá sí event kò ń sí story.
ṣùgbọ́n lórúkọ Jésù a ò ní pàtàn asán. Nígbà téèyàn bá ń sọ ìtàn ìgbà kan mo lo mọ́tò ò wá lo mọ́tò, ìtàn asán ló ń sọ. Ìgbà kan fẹsẹ̀ rìn Ọlọ́run dẹ̀ ti ṣe Ọlọ́run ti ṣe lè. Àwọn èèyàn ní yes ẹ ṣé bàbá, don't give up. Ó jáde ńlé tí wọn bàbá àti ìyá ò lówó, ìyá ò sọ pé wọn náà ò ní lówó. Just try to identify your call. Abraham ìdílé olóòṣà ló ti jáde. Ọlọ́run dẹ̀ ní kó wá kó jáde kó máa lọ. Ó wá di bàbá ìgbàgbọ́ orílẹ̀-èdè. Mo gbà á ládùn Olúwa ràn wá lọ́wọ́. Olúwa ràn wá lọ́wọ́. The third one we talk about holiness. When you consider Hebrew chapter 12 verse 10, mo fẹ́ ká bẹ̀yẹn dáadáa. Hebrew chapter 12 verse 10, ẹyọkan yẹn ni máa lò. Àti Zechariah chapter 14 verse 20. Hebrew 12:10. Bàbá tẹ̀rẹ̀tẹ̀ ẹ̀gbẹ́ Bible yín wá lé ní. Scholar Hebrew 12:10 ẹ̀hẹ́n. Ẹgbọ́n ó ní nítorí wọ́n ṣe kíni, wọ́n ń tọ́ wa fún kíni ọjọ́ díẹ̀. Ẹ̀hẹ́n. 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 Ẹgbọ́n ilé ìkẹ́ kò sí kíní kan ọmọ burúkú ni tọ́lọ̀ wá gbéga, kí ló sọ pé kíni ó wá dàbí kíni sà. Ó wá dàbí ohun ayọ̀. Ìwọ má sọ̀rọ̀ etí nù. Get closer to your creator. Wá ò bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe. Gbogbo àwọn tó ti yẹ̀yẹ́ ẹ̀ tẹ́lẹ̀ wọ́n á tún ṣe kí ni? Wọ́n á bẹ̀ gbégbá ọpẹ́. Gbé ìgbésí ayé ìwà mímọ́. Ó yá. Ẹ gbọ́ gbogbo nǹkan tá a ṣe ńlá kọjá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Mọ́mì gbogbo ẹ sì máa so èso ayọ̀ ẹ ṣàmì. Mo sọ fáwọn èèyàn pé epo ò bá àwọ̀ 2000 táṣìírí bá ti ń bò mọ́mì kò lè pa ẹ́ lára. When you see ó dàbí bàbá kan sàn kan ní èèyàn sick ó lówó ńlé kò fẹ́ tọ́jú ara rẹ̀, tó bá kó àwọn tí ò bá ṣiṣẹ́ ló fẹ́ nà. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, gbogbo nǹkan tọ́wọ́ ẹ̀ bá gbámú nísinsìnyí má sọ pé tó bá dọ̀la ìwọ tètè ṣe tiẹ̀ fọ́lọ́run, kó wá wo bí Ọlọ́run ṣe máa ṣe tèmi àti in conclusion. À ń sọ̀rọ̀ nípa testimony ẹ̀rí. Mo máa ń sọ fún àwọn èèyàn ìjọ tí wọ́n bá ń fi àyè sílẹ̀ fún ẹ̀rí ó máa ń paná iṣẹ́ ni. Testimony kéèyàn máa jẹ́rìí ságbára Ọlọ́run ohun ayọ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn wa ni kò ń ṣe ìṣe wa o, kò ń ṣe doctrine wa o. Where and how la gbọ́dọ̀ ṣe. Ẹ já ohun tí ìwé Matthew chapter 5 verse 18 sọ. Matthew 5:18 kẹgbọ́n nǹkan tó sọ. Nínú ilé pàápàá o gbọ́dọ̀ jẹ́rìí. In your prayer according to 1 Peter chapter 3 verse 5 nínú àdúrà ẹ gbígbà o gbọ́dọ̀ jẹ́rìí. Matthew 5:8 ẹ bá lè kà ó ti sọ tèmi lórí. Matthew 5:18. Lóòótọ́ ni mo ṣàwí fún yín títí ọ̀run ayé yóò fi kọjá lọ. Ẹ̀yin ará mi nínú Olúwa, gbogbo tó ń là kọjá gẹ́gẹ́ bí ènìyàn tó bá ní kò yé ìwọ ó yé Ọlọ́run. Ìwọ má sọ̀rọ̀ ètí nù. Be positive. Ó dáa kò dáa ṣáà ní ìgbàgbọ́ pé all will be well. Ẹ wo orin tí à ń kọ yẹn, when peace like a river. Nígbà kóró ó ní it is well with my soul, with my soul. It is well with my soul. Táyé bá ń bẹ̀ nínú jẹ́, dáàdì mọ́mì má bàa rẹ̀ nínú jẹ́. Àwa ta gbé pẹ̀lú àwọn bàbá àgbàlagbà àti ìyá àgbàlagbà àwọn girama ń gbà yẹn.
àwọn bàbá yẹn wọ́n ti ń pariwo bí àwọn ṣe ń pariwo ń sìn. àwọn késẹ́ẹ̀tì kan lọ́kàn máa play wọ́n á kàn ra dúró lórí chí àwọn yẹn wọ́n á kàn gbé téèpù yẹn síbẹ̀ bóyá ìyàwó wà níbẹ̀ àbáwọn ọmọ tó bá ti ń play ibẹ̀ ló ti máa ṣáàtì ẹ̀. ayé ìgbà yẹn èyí tó bá ti dùn ún nù wọ́n kàn máa wọnú yàrá lọ máa sunkún ni wọn ò bá wí o. ṣùgbọ́n ayé táwọn wà sí la orí ò pé orí ò da irọ́ ni màá lọ kinní kan má fúnra rẹ̀ ní blood pressure. Handle everything with care. Lórí àwọn ọmọ yẹn commit their life into the hands of God. Ẹ̀yin ọmọ ẹ mọ̀ pé mo ń try ni mo ń struggle ẹ má worry mo ní ìgbàgbọ́ pé ó máa dára. Don't encourage bad attitude. Ọmọ ẹ ṣe nǹkan burúkú wọ́n bẹ́ẹ̀ bá wá ní ẹ kíní kan ó tì. But ẹ wá gbọ́ ohun tí Jésù sọ. Ọ̀pọ̀lọpọ̀ nù wá pàápàá ìtì igi tó ń bẹ lójú wa a ò yọ tọmọ ọlọ́mọ làánú. Ẹ jẹ́ àkọ́kọ́ yọ ìtì igi tó ń bẹ nínú ilé wa nínú ẹgbẹ́ wa nínú ìjọ wa ká tó yọ ti ẹlòmíràn. Mo gbà á ládùúrà pé oore ọ̀fẹ́ Kristi á tó fún èmi àti yín. Oore ọ̀fẹ́ Kristi á tó fún èmi àti yín. Finally, divine call. Jeremiah chapter 35 verse 15. Again and again, I sent all my servants the prophet to you. They shall say, each of you must turn from your wicked way and reform your action. Do not follow other gods to serve them. Then you will live in the land I have given to you and your father. But you have not paid attention or listened to me. Ẹ jẹ́ wá padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo ìwà pálapàla tá ti wù sẹ́yìn ẹ jẹ́ á ju gbogbo ẹ̀ lẹ̀ nítorí Ọlọ́run. Let us try to identify our identity. Let people identify our identity in Christ. Kò sẹ́ni tí ò ní wà burúkú o. Ṣùgbọ́n nítorí Jésù lolúkàkù ṣe ń ti tirẹ̀ mọ́lẹ̀ tó bá lò mọ̀ọ́rọ́ sọ àwọn kan náà mọ̀ọ́rọ́ sọ jù ẹ lọ. Táwọn kan ò bá dẹ̀ sọ̀rọ̀ tọkàn ń wú ẹ kò ṣe pé wọn ò lè fèsì because of that identity in Christ. Àwọn tó tiẹ̀ wá gbọ́ pọ̀ jù òun làwọn òjíṣẹ́ Ọlọ́run. Ẹni tí ò tún àgbà àbúrò wọn kẹta á dẹ̀ sọ̀rọ̀ tó òjíṣẹ́ Ọlọ́run bá dẹ̀ sọ wọn ni and you call yourself a man of God. Go and study the Bible very well. Lọ ka àwọn bíbélì dáadáa wà á tiẹ̀ mọ̀ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí wọn nínú bíbélì torí gbólóhùn tó bá jáde nínú wọn wà á ràn dọjọ́ ogbó ni. Try to caution yourself. Gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ó ní ẹ jáde ó ní ká fi gbogbo ọ̀rọ̀ ìgúfẹ́ wèrè ìbéèrè wèrè ó ní bíbélì kejì ká ṣe ní ká pa gbogbo ẹ̀ tì ẹ já lo gbogbo ẹ̀ pẹ̀lú ìfẹ́. Let people feel Christ in us. Gbogbo nǹkan tọ́lọ́run bá ràn ẹ́ lọ́wọ́ láti ṣe jọ nítorí Ọlọ́run ṣe é. Ebi ń pa àwọn èèyàn ń ta o. Ebi ń pa àwọn èèyàn. Ṣùgbọ́n nínú ìtìwọ́ náà ń jẹ yẹn. Try láti ran ọmọlàkejì ẹ lọ́wọ́. Nípasẹ̀ bẹ́ẹ̀ o lè jèrè ọkàn ẹ̀ fún Kristi. Ẹ má jẹ́ a máa dá ẹnikẹ́ni lẹ́jọ́. Ó ní ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má ṣe kíni ká má bàa dá ẹ lẹ́jọ́. Let us embrace one another with faith. Ó lẹ́ni tó bá ń yọ̀ ká máa bá yọ̀. Ẹni tó bá wà nínú ìbà let us try to sympathize with them. We should not condemn. Ohun tí Jésù ń béèrè lọ́wọ́ èmi àti ni pé ká lò fẹ́. Ó ní can two works together except they agree. Orí ọ̀fẹ́ láti gbé àgbélébù yẹn Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa o. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa. Àwa dá gbogbo ògo padà fún yín. Fún oore ńláńlá gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Hosea chapter 6 verse 1. Come, let us return to the Lord. He has torn us to pieces, but He will heal us. He has injured us, but He will bind us our wound. Bàbá láàánú, ẹ ti nà wá, ẹ ti bá wa wí, ṣùgbọ́n ẹ ti ṣèlérí pé ẹ̀yin Ọlọ́run alààyè yóò wo ọgbẹ́ wa sàn. Bàbá ọgbẹ́ orílẹ̀-èdè yìí
àti ìdílé kọ̀ọ̀kan wa Olúwa bá wa wò sàn gẹ́gẹ́ bí ìlérí ọ̀rọ̀ rẹ nínú ìwé Hosea chapter 6 verse 1 ni ó ní o ti nà wá o ti ya wá pẹ́rẹpẹ̀rẹ ṣùgbọ́n o tún ṣèlérí pé ó wò wá sàn wàá dẹ̀ wo ọgbẹ́ wa sàn bàbá ọgbẹ́ orílẹ̀-èdè dọwọ́ rẹ pẹ̀lú ọwọ́ agbára tó fi ń jẹ́ Ọlọ́run Olúwa fi wò wá sàn bí a ti ń palẹ̀ mọ́ fún election ọdún tó ń bọ̀ bàbá aláàánú ìwọ la ké pè ó láwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n àwa gbẹ́kẹ̀lé Ọlọ́run alààyè bàbá aláàánú ìfẹ́ rẹ la fẹ́ kò ń ṣe ìfẹ́ pátì ẹni tí ìwọ Ọlọ́run fẹ́ báwọn èèyàn support àbí wọn ò support ẹ̀ bàbá orí ọ̀fẹ́ láti débẹ̀ Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa látòrí local government state dórí federal ìfẹ́ rẹ la fẹ́ a ò fẹ́ ẹ̀sìn kan tàbí ẹ̀sìn kejì ẹni tó máa mú ara tu ọmọdé àti àgbà la fẹ́ irú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ láti dé ipò náà Olúwa yọ̀ǹda rẹ̀ fún wa mo wá gbà á ládùúrà fún gbogbo ìjínigbé ìpànìyàn bàbá láàánú bá wa dáwọ́ rẹ̀ dúró bàbá láàánú bá wa dáwọ́ rẹ̀ dúró a wá fi arákùnrin wa kan náà láti Ṣàgámù ló ń lọ Ìbàdàn lọ́dẹ̀ mú wọ́n ní kó lọ wá 70 million láti on the 31st of April ìyẹn làwọn ẹbí ẹ̀ ń wá ìyàwó dẹ̀ ń gba sálárì níbi iṣẹ́ 25,000 báwo lè fẹ́ rí 70 million bàbá láàánú a fi ọkàn ìránṣẹ́ ìléwọ́ Ọlọ́run alààyè lọ́wọ́ bàbá orí ọ̀fẹ́ láti tú sílẹ̀ láyọ̀ àti àlàáfíà Olúwa yọ̀ǹda rẹ̀ fún àtèmi àti a ò ní jọ ẹni tó ń wá o lọ́jọ́kọ́jọ́ tẹ́bi bá ń pọ̀nà a ò ní bá wọn rìn ọ̀rọ̀ rẹ ta ti gbọ́ ní ìkẹyìn má jò dá wa lẹ́bi èyí ni àdúrà wa lówùúrọ̀ yìí lórúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa ǹjẹ́ níṣẹ́ fún Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ ẹni tí ọlá àti ògo yẹ fún láé àti láéláé.